bóyá wẹ̀kan mọ̀ ni wí wọ́n ti kàn mí mọ́ àgbélébú pẹ̀lú Jésù Kristi. Èrìdí lè yí nìkan jẹ́ pé lùgbàmórìn kò bá mú burúkú ìlọ̀ mí àbí wẹ̀ ta mí lépa wàá rí i pé mẹ́ẹ̀kan dá ọ lóhùn torí pé ọní bá ti kú ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀. Mo ti kú sítayé ṣùgbọ́n mo yè nípa tẹ̀mí. Òun ni ọgbà bóyá ọ̀rọ̀ mi yé ọ. Kán bá ti kàn ọ́ má gbélébú pẹ̀lú Jésù ẹ̀ẹ́dẹ̀ ṣùwọ́ kẹ́yà gbé mọ́. Ṣùgbọ́n Jésù Kristi ọmọ Ọlọ́run ni onírè agbègbè ayé ààyè nínú ayé rẹ. Wọ́n ti kàn mí má gbélébú pẹ̀lú Jésù Kristi. Paul apostoli oníṣàtẹnumọ́ ọ̀rọ̀ ni. Ayé kò rí i gbé bá ayé ni ó ti dòkú sáyé o. Kété o kẹrẹ ayé bá ti wí sétí rẹ̀ kọ́ bá ti bọ́ bá òfin Ọlọ́run mú inú ayé rẹ̀ Paul ajá kò kọ́. Akútẹ́jọba kò fẹ́ àṣìṣe Ọlọ́run kìrà kan wí ibi kan ẹ lọ ni ẹ̀mí tẹnu mọ́ wí ọ̀nìkan láṣọ kan dì mú ọ ṣe kẹrin wàhálà lébẹ̀ ṣùgbọ́n ẹ̀mí ìwí kẹ́ mọ́ lọ ọ rí i pé Paul apostoli ọmọ ibi kọ̀ọ̀kan rẹ̀ ọmọ ìfẹ́ Ọlọ́run nínú ayé rẹ̀ oníjàkúmú dáhùn ó rí wí wọ́n ti kàn mí má gbélébú pẹ̀lú Jésù Kristi. Ayé kò rí i gbé bá ayé ọmọ Ọlọ́run ni kò kú kòun ọjà kò múra rẹ̀ kò mú dípò òun lórí igi àgbélébú. Tí wọ́n nìkan bá ti kàn má gbélébú ni ohun ti ara nínú ayé ẹ̀dẹ̀ jẹ́ lógún ohun tẹ̀mí òun lágbúgbá orókù nínú ayé rẹ̀. Kán bá ti kàn má gbélébú pẹ̀lú Jésù kété ìjà gùdù ìjà ẹran ara èmi láṣọ olórí èmi láṣùpò èmi ní ti Paul èmi ní ti àpòsté èmi ní ti Àpólò kété wọn ní ẹ̀yẹ ọ̀rọ̀ ayé nínú ayé rẹ̀. Kán bá ti kàn má gbélébú pẹ̀lú Jésù èsùn kò á torí bá kúrúnú ayé bóyá lórí alẹ̀ ni ìṣúra ayé àbí torí ipò ayé tàbí torí ìgbéga ayé àbí ọkàn ráyé fẹ́ pín. Ọ̀nìkan bá ti kàn má gbélébú pẹ̀lú Jésù èrú wọn ní irò lítẹ̀rẹ̀ ọ èrú wọn burúkú wọn ní wọn kẹ kọjọ ráyé lójú ni èrú yìí ò lítẹ̀rẹ̀. Kán bá ti kàn má gbélébú pẹ̀lú Jésù Kristi wàá gbé ayé òfara ẹni jì gbogbo ayé ààrẹ ló mọ tara ẹni nìkan. Ó dòkú sí kété ìrírá ayé kété ìtànjẹ ayé ṣọ̀nìyàn yóò kú kèsù sálẹ̀ kọ́ nìkan jà kó tá mi sí kéèdìdí ọ́ní kó ti kú kẹrẹ̀ á wí kẹrẹ̀ á di aṣọ ọ́ní kó dúró mú wí èmi wà tá mi síbẹ̀ yìí ni. Kó bá jẹ́ lóòótọ́ lọ ti kàn má gbélébú pẹ̀lú Jésù Kristi kété ọ̀rọ̀ iṣu tí ọ̀ ni kàn ń sọ yìí sí ọ kọ́ ìdẹ̀ rólù aká aṣọ rẹ kò rólù ọṣẹ ṣòkòtò rẹ kò gbàjà mọ́nú kò ohun kọ́ bá ti àgbà lọ mú kó jà kó soṣọ máyà kọ́ bẹ̀ sí jà. Kó bá jẹ́ lóòótọ́ náà ti kàn má gbélébú pẹ̀lú Jésù Kristi wẹ́ aráyè ò jà wẹ́ aráyè ẹjọ́ wẹ́rẹ́ iṣẹ́ lọ́kàn kọ́ bá gbá tirẹ̀ ọ̀tún wàá kọ́ tòsí sí ọ kó bá ní obìnrin kan ṣe sí ọ wàá mú ṣoṣù wàá mú rárá. Kó bá ti kàn má gbélébú pẹ̀lú Jésù Kristi ìgbé ayé ọ̀tún ni kó a gbé ìgbé ayé ìwà mímọ́ òun ni kó a gbé ìgbé ayé kó fògo fọ́lọ́run òun ni kó a gbé ẹ̀dẹ̀ yẹ ká bá ọ níbi ìbàjẹ́ nítorí pé kẹ́hìn ayé rẹ wo ti kú sí ìtayé ṣùgbọ́n wọ́n dá láàyè nípasẹ̀ Jésù Kristi. Kó bá ti kàn má gbélébú pẹ̀lú Jésù Kristi òun nìkan ni kó gbé ìgbé ayé rẹ kó mọ̀dẹ̀jú kó nínú ayé mọ̀jẹ̀ jẹ́ ọ lójú. Orúkọ mi òun lòjó ọmọ àbálábí tán àti kàn mí má gbélébú pẹ̀lú Jésù. Ayé mò ń rí gbé wá o ayé ìyè ni ire o.